Lórí ọ̀rọ̀ Abu Sufyan, Sheikh Lukman tí wọ́n dolóògbé, kọ́lọ́run ọba kó bá wa tẹ́wọ́ gbà wọ́n lẹ́rú. Mo gbọ́ nǹkan kan tó ṣe mí léèmọ̀ o. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìròyìn ọ̀nà tí ikú tó pa wọ́n gbà ṣẹlẹ̀, n tá a gbọ́ ni wípé ọmọ yahoo kan ló fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ló fi gbá wọn nínú mọ́rúwá tí wọ́n jókòó sí, wọ́n fẹ́ wọ̀. Ṣùgbọ́n tá a ń gbọ́ tó ṣe wá ń kàyéfì tá à ń gbọ́ tó ń ṣe á léèmọ̀ lórí ọ̀rọ̀ náà ni pé a gbọ́ pé wọ́n ní ọmọ yahoo tó fi ọkọ̀ gbá wọn. N tá a gbọ́ ni pé nígbà táwọn agbófinró mú arákùnrin, wọ́n fojú ọmọ yahoo yìí pamọ́. Wọn ò jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn, wọn ò fẹ́ jẹ́ wọn ó dá mọ̀. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní ìgbọnnu ọ̀rọ̀ yìí, àáfàá wa oníyàwó mẹ́ta àti gbogbo àwọn tí wọ́n bá wà ní ìgbọnnu, ẹ dákun ẹ là wá lọ́yẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ á mọ ibi tọ́rọ̀ náà dé dúró. Ọmọ yahoo tó fi mọ́tò gbá Abu Sufyan tí wọ́n fi dolóògbé, tọ́lọ́run lò sábàbí ikú wọn, níbo ló wà? Níbo lọ̀rọ̀ ẹ̀ dé dúró? Níbo ni ọ̀rọ̀ ẹ̀ dé dúró? Ṣé ó wà ní àtìmọ́lé àbí wọ́n ti fílẹ̀? Àáfàá oníyàwó mẹ́ta àti gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ yìí, ẹ dákun, a fẹ́ kẹ́ ẹ dákun ẹ bá wa taná sí ọ̀rọ̀ yìí, ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí, ẹ dákun torí tọlọ́run. N tá à ń gbọ́ nu o. Òdodo tó bá wà ńbẹ̀ ni ẹ jẹ́ á gbọ́. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ní tòótọ́, ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ̀yin agbófinró o. Ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé o. Ẹlẹ́ṣẹ̀ ò sì gbọdọ̀ lọ láì ṣe kíni, láì jìyà. Bóo lèèyàn ó ṣe fi ọkọ̀ pa odidi olùmọ̀ tí ò ní jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀? Ẹ dákun, à ń retí ìjìyà tó tọ́ fún arákùnrin lórí ọ̀rọ̀ yìí o. Kò jù báyìí lọ o. Assalamu alaikum.